wá gbọ́ ohun tí o lè ṣe lọ́jọ́ tòní tọ́jọ́ tòní lè fi dára tọ́jọ́ tòní lè fi sunwọ̀n gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Saturday May 10 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ láǹfààní láti kọ́ ẹ̀kọ́ tàbí ní ìmọ̀ tí tó sì jẹ́ pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa pàápàá láàyè iṣẹ́ yín. Tẹ́ bá l'opportunity láti ní ìmọ̀ nípa àwọn kọ̀ọ̀kan sí lọ́jọ́ tòní, kẹ́ tètè ya grab ẹ̀. Àwọn nǹkan tẹ́ bá kọ́ ní ẹ̀kọ́ lénìí tàbí tẹ́ bá ní ìmọ̀ lénìí á ràn yín lọ́wọ́ lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ sì ni ó lè bí ìdàgbàsókè púpọ̀ láàyè iṣẹ́ yín pẹ̀lú. Lọ́jọ́ tòní ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ wà positive minded, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rẹra yín lẹ́ pẹ̀lú. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 láti ní ọjọ́ ìrọ̀rùn lọ́jọ́ tòní, ẹ ní láti rí dájú pé ẹ ṣàṣejù lórí ohunkóhun. Kẹ́ ṣe nǹkan yín ní òdiwọ̀n, kẹ́ ṣe níwọ̀ntúnwọ̀nsì, kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ kọbi ara sí àyè kan ju àyè kan lọ. Kẹ́ balance gbogbo ẹ̀, ẹ lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín. Kẹ́ ṣe dáadáa sí wọn, ẹ wá mọ́kàn balẹ̀, kẹ́ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ lénìí, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí, kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, ẹ má wulẹ̀ ṣe ròyìnròyìn rárá lọ́jọ́ tòní. Tí òwúrọ̀ ọjọ́ tòní bá dàbí ìgbà pé àwọn èèyàn kan wọ́n ń disturb yín tàbí kọ̀wé iṣẹ́ kó rí bákan, ẹ má wulẹ̀ ṣe ròyìnròyìn rárá látàrí pé gbogbo nǹkan wọ̀nyí gbogbo ẹ máa yanjú kí ìrọ̀lẹ́ tó lẹ́. Gbogbo àwọn ìṣòro àbí kùdìẹ̀kudiẹ kéékèèké tó bá wáyé lénìí, jẹ́ rí dájú pé sùúrù báyìí ni kí ẹ lò láti fi mórí bọ́ ń bẹ̀. Tẹ́ bá lè ní sùúrù, gbogbo ẹ máa yí padà sí rere láìpẹ́ láì jìnà. Bẹ́ẹ̀ sì ni kí ilẹ̀ tó sún ẹ máa ní ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀. Lọ́jọ́ tòní kẹ́ wá mọ̀ dájú pé àwọn èèyàn ń wòye sí bí ẹ ṣe ń hùwà sí, tó sì jẹ́ pé àwọn míín wà tó ṣe pé inú wọn ń dùn pẹ̀lú bí ẹ ṣe ń hùwà lọ́jọ́ tòní, tó sì ṣeé ṣe kí wọ́n ṣe nǹkan kan fún yín tí á mú kí inú yín dùn ní ìgbẹ̀yìn. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 1:30 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ indigo sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní jọ́jọ́ oríire fún yín o. Láti jẹ́ mẹ́ta lẹ ti stress ara yín púpọ̀ tí dàbí ìgbà pé nǹkan sún yín, ṣùgbọ́n lénìí ẹ máa rí dùnú, ẹ máa ráyọ̀ dáadáa. Àwọn nǹkan oríire wà fún yín lọ́jọ́ tòní láàyè iṣẹ́ àti nínú ìgbésí ayé yín. Kódà ó ṣeé ṣe kí ire owó kí ó wọlé dáadáa fún yín láwọn ọ̀nà tẹ́ ò tiẹ̀ rò kàn rárá. Lọ́jọ́ tòní tẹ́ bá lè plánù pẹ̀lú owó tó bá wọlé fún yín lérè, tẹ́ bá lè kó lórí kankan ó dára púpọ̀. Àbí oore lọ́jọ́ iwájú, ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè oore gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé àwọn àṣírí kọ̀ọ̀kan yín pátá kí ẹ pamọ́, kẹ́ sì ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí àwọn nǹkan tó jọmọ́ nǹkan ẹ̀mí sí spirituality kó gbalẹ̀ lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Lẹ́yìn àdàbí ìgbà pé kí ẹ tún ní àwọn ọ̀nà kan sí nípa spirituality dáadáa,
tó sì jẹ́ pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa lénìí. Ó ṣeé ṣe kẹ́ tún fẹ́ wòye sí àwọn ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà nínú ìgbésí ayé yín bẹ́ẹ̀ tẹ́ ń lọ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ wòye sí dáadáa lọ́jọ́ tòní, kẹ́ fẹ́ máa ronú nípa ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ràn yín lọ́wọ́, á sì jẹ́ kí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ fún yín lénìí. Kí ẹ fi ìgboyà kí ẹ fi kojú iṣu kéékèèké tó bá jẹyọ lọ́jọ́ tòní. Ẹ má wá sùn láì tọ́nà sùn, bẹ́ẹ̀ sì ni ẹ má wá aṣọ dúdú birimù látòkè délẹ̀. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ èyí tí ó kàn yín. Ẹ rẹra yín ńlẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ wá àkókò láti fi ṣe prayer. Bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe èpè fún yàn, kí ẹ sì má ṣe fàyè gba kí ẹnikẹ́ni ṣe èpè fún yín lénìí pẹ̀lú, kò dára. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ máa ní ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ láyìíká yín dáadáa lọ́jọ́ tòní láti jẹ́ káwọn èèyàn finú tán yín dáadáa. Ẹ rí dájú pé ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo pàápàá tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní dára fẹ́yìn tó ṣe pé jẹ́ single láti wó lólùfẹ́ látàrí pé ìbáṣepọ̀ tó bá bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní á bíire dáadáa lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n tẹ́ bá lólùfẹ́ má wulẹ̀ yára pinnu àbí kánjú pinnu rárá. Ẹ ṣèwádìí dáadáa nípa rẹ̀ púpọ̀ ló dára o. Ẹ múra dáadáa lénìí kí ẹ dórí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Dark blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí pé Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ìrọ̀rùn ní ìgbésí ayé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tẹ́ bá ti ń wòye sí látijọ́ mẹ́ta bí ìgbà pé fẹ́ jáde kẹ́tì ẹ̀ lọ gbafẹ́ tàbí kí ẹ lọ fún vacation. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣe bẹ́ẹ̀. Ọjọ́ tòní kẹ́ relax, ẹ má wulẹ̀ ṣe òyìnbóyè rárá nípa ọ̀rọ̀ iṣẹ́ àbí nípa nǹkan kan tó bá ń bọ̀dá yín látijọ́ mẹ́ta. Ẹgbẹ́ kó lọ́kàn kẹ́ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé ló máa já sí rere, ló máa rí bí ẹ ṣe ń fẹ́. Tí nǹkan bá wá ń lọ dáadáa kẹ́ kíyèsára, ẹ má gbéraga rárá o, kó má bàa ṣàkóbá fáwọn nǹkan tó ti ń lọ dáadáa wọ̀nyí. Lọ́jọ́ tòní ara yín máa yá gágá, ìgboyà tí máa wà fún yín, tí yẹn sì máa impress àwọn tó rọ̀gbà yín ká. Ẹ rí dájú pé ẹ kíyèsára, kí ẹ wòye sí bóyá ẹ̀kẹ́fín àwọn nǹkan kan tẹ́ òru kàn tẹ́lẹ̀ tó ṣe pé ó lè bí oore fún yín. Ẹ má miss opportunity èyíkéyìí tó bá jẹyọ lọ́jọ́ tòní o. Ẹ ní ìrètí gbogbo nǹkan ti dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọjọ́ tòní ọ̀pọ̀ yín ṣeéṣe kó dàbí ìgbà para ń kan yín bákan. Lénìí ẹ rí dájú pé ẹ gbà láfíà láàyè, ẹ má fààyè gba ìbínú àbíjù rárá, kẹ́ control ara yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wòye sí àwọn ibi tẹ́ ń lọ, ibi tẹ́ fẹ́ dé, ibẹ̀ gangan ni kẹ́ gbájúmọ́. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun rárá, ẹ wulẹ̀ tẹpá mọ́ṣẹ́, ẹ wà positive minded, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ, kí ẹ sì fi ọgbọ́n àti òye tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Emerald green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní àwọn mọ̀lẹ́bí yín, àwọn tó súnmọ́ yín wá support yín dára lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni yín máa dùn, ayọ̀ yín máa kún. Ọjọ́ tòní ní máa dùn látàrí pé ẹ máa rí ìrànlọ́wọ́ láti ibikíbi tẹ́ bá ti nílò rẹ̀ lọ́jọ́ tòní. Opportunity máa wáyé lọ́sàn lósì, tí yẹn sì máa jẹ́ kí ìgbésí ayé yín kí ó tún dàgbàsókè. Lénìí ẹ má stress ara yín púpọ̀ ju bó ṣe yẹ lọ. Gbogbo support tí ẹ nílò pátá ti wà láyìíká yín, ti wà lárọ̀ọ́wọ́tó yín. Lénìí ẹ bá rí pé bóyá wà confused, ẹ lè kàn sí ènìyàn kan tó súnmọ́ yín láti ràn yín lọ́wọ́ pẹ̀lú àmọ̀ràn tó sì máa fún yín lámọ̀ràn tó dáa ká jẹ́ kí ọkàn yín tún balẹ̀. Ẹ rẹra yín lẹ̀, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, ẹ free mind yín kí ẹ sì mọ́déwé tàgbàlẹ̀ lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, àwọn iṣu kọ̀ọ̀kan tó ti wáyé látijọ́ mẹ́ta láyìíká lẹ́yìn ó ṣeé ṣe kí gbogbo ẹ̀yin yanjú pátápátá lọ́jọ́ tòní. Lénìí tẹ́ bá lè mọ́kàn balẹ̀ dáadáa, ẹ rí i pé gbogbo stress èyíkéyìí tẹ́ bá ń gòtò pátá ló máa rọlẹ̀. Pẹ̀lú bí nǹkan ṣe fẹ́ lọ bó ṣe yẹ kó lọ láyìíká yín lọ́jọ́ tòní, á jẹ́ kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀. Tí ẹ bá fẹ́ wà ní good mood dáadáa, tẹ́ fẹ́ kí inú yín túbọ̀ dùn káyọ̀ yín kún, ẹ create nǹkan tó ṣe é pé ó máa bí ìdùnnú láàárín ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín lénìí. Ẹ rẹra yín ńlẹ̀, ẹ ṣèkọ́ yín létòlétò, ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fi ń ṣe ohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, inú yín máa dùn, ara yín máa yá gágá, ìrọ̀rùn sì máa gbalẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Àwọn èròǹgbà ọkàn yín tẹ́ ní fún eré abẹ́ sì wá sí ìmúṣẹ látàrí pé ẹ máa ní clarity lórí gbogbo nǹkan tó bá ti fa confusion fún yín látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní tí ìgbésẹ̀ bá ní clarity, á jẹ́ kẹ́ lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ lásìkò tó yẹ. Lénìí ó dára púpọ̀ láti fi yanjú àwọn nǹkan tó bá dàbí issue tó bá wà láàrin ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín láyìíká lẹ́yìn lénìí. Ẹ ṣòtítọ́, ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn dídí bó ṣe yẹ lọ lórí ohunkóhun, ẹ má ṣe lè yí ohun tẹ́lẹ̀ mo ṣe fẹ́nikẹ́ni, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.